ẹ tún kú dédé àkókò yìí ò ẹ sì tún káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv fún àkọ́tún ìròyìn àkíkàyún àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tàjọmọ́ fi kẹ́kọ̀ọ́ ká lè túnjọmọ́ fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá Tolúmilọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Láti ìlú Àbújá, ọ̀rọ̀ mà di bó lọ yàá mi nígbà tí ọlọ́pàá kan tó ṣèèṣì tó yìnbọn pa ẹnìkan ní ìlú Àbújá. Bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ gan ni pé ṣe rí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Wuse ní ìlú Àbújá ní ìjọba ìbílẹ̀ Kuje, òun náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí o wípé ọlọ́pàá kan òun náà ló jẹ́ pé ó ṣèèṣì yìnbọn pa Musa Orido ní agbègbè Kuje nílùú Àbújá. Bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ 21 nínú oṣù kínní ọdún yìí tó jẹ́ ọjọ́ Ẹtì, òun náà ni jẹ́ pé àríyànjiyàn kan òun ló mọ̀ bẹ́lẹ̀ láàrin àwọn èèyàn kan ní agbègbè ilé ìtajà kan tó súnmọ́ ìsọ̀ àwọn ọkọ̀ akóyọ̀rọ̀ tipa gáràjì ní agbègbè Kuje o. Òun náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ nígbà bíi aago 7 ní alẹ́ lọ́jọ́ Ẹtì tó kọjá lọ yìí. Ọ̀nà àwọn ọkùnrin méjì òun náà ni wọ́n ń dárúgùdù sílẹ̀ tó yẹ pé wọ́n sì ní fàákájà kan láàrin ara wọn nígbà tí ẹnìkan tí ọ̀rọ̀ tó ṣojú rẹ̀ tí ó mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ọ̀gbẹ́ni Bulus Ayuba, wọ́n sọ ìdúró pé ṣe rí àwọn ọkùnrin méjèèjì yìí ó jẹ́ pé wọ́n jáde bọ̀ láti inú ilé ìtajà ìgbàlódé kan tí ń bẹ ní agbègbè ọ̀hún. Wọn láti inú ilé ìtajà wọn tí ń bọ̀ tán sì ti ní fàákájà láàrin ara wọn nígbà tí ẹni tó jẹ́ ọlọ́pàá yìí tó súnmọ́ ibi ilé ìtajà náà tó jẹ́ ọlọ́pàá tó ń ṣọ́ ilé ìtajà ọ̀hún tó sì súnmọ́ àwọn méjèèjì láti mọ kí ní ṣẹlẹ̀ láti bá wọn pa iná ọ̀rọ̀ ọ̀hún. Ṣùgbọ́n náà yẹ pé àwọn èèyàn wọ́n ya bobẹ̀ lóní kẹ̀tíkẹ̀tí tí ọ̀rọ̀ ọ̀hún tó ti ń fẹjú kọjá bó ti ṣe yẹ lọ nígbà tí ọlọ́pàá ọ̀hún tó sì rí pé àwọn èrò ló ti pọ̀jù láti lè tú wọn ká láti lè jẹ́ kí gbogbo agbègbè ọ̀hún kó wà ní àlàáfíà. Mo náà ló ń gbìyànjú láti yin ìbọn sókè láti lè fi tú àwọn èèyàn ká. Ó ní ṣùgbọ́n ibi tó ti ń gbìyànjú láti yìnbọn sókè o ní ẹnìkan lára àwọn èrò tí ń ṣe wọ̀tìwọ̀tì ọ̀hún ni wọ́n ti kọlu ìbọn tó ti jẹ́ pé ó sì lọ kọjú sí ọmọkùnrin míì. Yíyìn tí ọlọ́pàá tí ó yìnbọn báyìí, òun náà ló ràn lọ bá ọkùnrin Musa Orido yìí. Bíbá tó sì bá lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ló jẹ́ pé ẹlẹ́mìí ti gbà lẹ́nu rẹ̀. Wọ́n ní lóòótọ́ wọ́n gbé lóní dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó súnmọ́ agbègbè ọ̀hún. Ṣùgbọ́n ẹnìkan tí òun náà tó jẹ́ tí ọ̀rọ̀ tó ṣojú rẹ̀, ọ̀gbẹ́ni Philip Adéyẹyẹ, tí ó mọ̀ sọ di mímọ̀ onígbà tó ọ̀rọ̀ náà tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sì gbé ọkùnrin tí ìbọn bá yìí lóní dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Ó ní àwọn ọ̀dọ́ tí wọ́n bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ̀hónú hàn ni o. Wọ́n ní kódà nínú fẹ̀hónú hàn ọkọ̀ kan tí ń bẹ nítòsí ẹgbẹ́ ilé ìtajà ọ̀hún, ó ní wọ́n jó kan rẹ̀ tó fi kan eérú ni o. Wọ́n ní eléyìí gan ló wá mú kí àwọn èèyàn kan ké sí iléeṣẹ́ ọlọ́pàá o àti iléeṣẹ́ ọmọ ogun pọ́n kó àwọn ọmọ ogun àti iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn ọlọ́pàá kan kò wá síbẹ̀ o. Wọ́n ní ìgbà náà gan ni àlàáfíà tó padà sí agbègbè ọ̀hún. Ẹni tó wá jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Àbújá, Ọlátúnjí Dísù, ó ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ báyìí. Ó ní ọlọ́pàá tí ọ̀rọ̀ sì ṣẹlẹ̀ sí eléyìí tó ṣèṣì yìnbọn mọ́ èèyàn, ó ló ti ń bẹ ní àkóló wọn báyìí o. Wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò láti ṣe ìwádìí lórí bí ọ̀rọ̀ ọ̀hún bó ti ṣe jẹ́. ọba wa ṣe jẹun, wọ́n ní wọn ò ní fi ọwọ́ wọn ò ní fi mú ọ̀rọ̀ náà. Ó dá láti ìpínlẹ̀ Anambra, orí mọ̀ kó ọmọ kan yọ, ọmọdébìnrin ọmọ ọdún 5 orí kó yọ lọ́wọ́ ajínigbé tó fẹ́ lọ tálátakòpò lọ sí ibòmíì láti lọ fi ṣètùtù ọlà àbí láti lọ tà á nítorí owó. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Anambra lọ́wọ́ wọn tẹ ọmọkùnrin kan Joshua Simon tó jí ọmọ ọdún 5 obìnrin kan tó jí gbé níjọba ìbílẹ̀ àríwá Ndemli ní ìpínlẹ̀ ọ̀hún. Nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Toshukwu Ikenga tí ó mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó ní ṣe rí ọjọ́ ìsinmi
tó jẹ́ ọjọ́ kejì nínú oṣù kejì ọdún yìí òun náà ló jẹ́ pé wọ́n mọ̀ tẹ ọmọkùnrin ọ̀hún ní ibùdókọ̀ kan lásìkò tí ń wọ tó ń gbìyànjú láti wọkọ̀ láti gbé ọmọ tó jí ọ̀hún o láti mọ̀ gbé sá lọ. Òun náà ni wọ́n ní ọmọ ọ̀hún ló mọ̀ fi gbé ta ní ilé ìgan ló wá gba ìfurasí táwọn èèyàn fi wá kẹ́fín o tàbí ké sí iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní ṣe rí ní ọjọ́ kìíní nínú oṣù kejì ọdún yìí tó jẹ́ ọjọ́ ẹtì òun gangan òun náà ni Joshua Simon tó jẹ́ ẹni ọdún 32 tó lọ jí ọmọ ọ̀hún gbé o tó lọ jí ọmọ ọ̀hún gbé níjọba ìbílẹ̀ àríwá Ndemli ní ìpínlẹ̀ Anambra nígbà tó sì dé ibùdókọ̀ ní ọjọ́ ìsinmi tó jẹ́ ọjọ́ kejì nígbà tó ń gbìyànjú láti gbé ọmọbìnrin ọmọ ọdún 5 ọ̀hún ìyún Nkemdile Jacob tó ń gbìyànjú láti gbé jápa àwọn ibẹ̀ náà ní àṣírí ló ti tú wọn níbẹ̀ ní àwọn èèyàn tí wọ́n ti kì í tó sì ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá tó ti fi kélé òfin wọ́n ti fi gbé o wọ́n ti wá gba ọmọ ọ̀hún báyìí wọ́n sì ti gbìyànjú láti rí ọmọ náà dá padà fún àwọn òbí rẹ̀ ní ìpínlẹ̀ Anambra. Ó dára láti ìpínlẹ̀ Àdámọ́wá òun náà ni ó jẹ́ pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti tẹ kọ̀rọ̀wọ̀ sí ọmọkùnrin kan báyìí látàrí wípé ń ṣe ló fi tìpátìkúùkù ló fi jábàálẹ̀ ò jẹran sunko sí fipá fìgẹ̀ tilẹ̀ lára ọmọdébìnrin ọmọ ọdún 15 kan nípínlẹ̀ Àdámọ́wá wọ́n ṣe rí kọ̀rọ̀ sí ọmọkùnrin yìí Lucas James wọ́n pé ó kọ́ rẹ̀ ẹni ọdún 22 òun náà nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Àdámọ́wá Sulaiman Ngoroje tí ó mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ oníṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ọjọ́ kejì nínú oṣù kejì ọdún yìí ní ìjọba ìbílẹ̀ Zongi ní ìpínlẹ̀ Àdámọ́wá ọ̀hún oníṣẹ́ rí ọmọkùnrin James ló jẹ́ pé lásìkò tí ọmọbìnrin ọ̀hún tí ó ń bọ̀ láti ilé ẹ̀kọ́ ní ọjọ́ 21 nínú oṣù kìíní tó jẹ́ ọjọ́ ẹtì òun náà ló jẹ́ pé àti ọmọkùnrin James Lucas àti Emmanuel tí òun ti sá lọ ń tẹ̀ báyìí o òun náà àwọn méjèèjì wọ́n jọ dẹ́bu ọmọ ọ̀hún lẹ́bàá igbó kan wọ́n sì gbé wọ inú igbó tó jẹ́ pé ṣùgbọ́n Lucas gangan tiẹ̀ òun náà ló mọ̀ fi tìpátìkúùkù bá ọmọdébìnrin ọ̀hún wọ́n fi bá alájọṣepọ̀ ṣùgbọ́n báyìí nígbà tí wọ́n sì débẹ̀ wọ́n rí pé ọmọ ọ̀hún òkùnkùn mara mọ́ wọ́n sì bá nínú àgbàrá tí ipọ́n ti ń ṣẹ́yọ ní ara ọmọ náà ṣùgbọ́n báyìí wọ́n ti gbé lónídìgbàdìgbà lọ sí ilé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Anambra CP Donkubo Morris ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní kódà báyìí wọ́n fi ojú kọ̀rọ̀ sí ọmọkùnrin ọ̀hún wọ́n fi ojú rẹ̀ wọ́n fi ba ilé ẹjọ́ ó wá ké sí àwọn òbí àti alágbàtọ́ wípé kán jọ̀ọ́ jàre o kán mójútó àwọn ọmọ pé tó bá ṣeé ṣe o kán máa mú wọn lọ sílé ìwé kán sì lọ́ọ́ máa gbé wọn kán sì lọ́ọ́ máa mú wọn padà wá sílé fún ara wọn. Àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV títí gbà míì tí ẹ tún máa pàdé wa ire àti àánú Olúwa bá kó máa bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.